Hello, everyone. Thank you once again for your support and encouragement. And for those who have been asking, yes, OPALABA is coming soon. Now, the old man is preparing, and before long, we will have a few things to say about the times and the drama we live in. But today we return to Golden Pairs. This time, we revisit a fascinating encounter from my film, Arugba. Bukola Awoyemi as Adetutu and Segun Adefila as Makinwa. Kí wá kí ẹni o iṣẹ́ lẹ ṣe níbẹ̀ yẹn. Ẹ ṣé. Ẹgbẹ́ yín wù mí o, ǹjẹ́ àyè wà fún mi láti darapọ̀ mọ́ yín? Tẹ́ bá ṣàkíyèsí ẹgbẹ́ wa dáadáa, ẹ rí wípé obìnrin ni gbogbo wa. Ó sì ní ìdí dá sílẹ̀ bẹ́ẹ̀. A ò fààyè gbọ́kùnrin rárá. Kódà, ṣé tí a bá pe ẹgbẹ́ yín kan á bá a ṣe orí ìtàgé ńkọ́? Ṣé ẹ̀yin lè rí orí ìtàgé tẹ́ fẹ́ ṣe? Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ fún mi láyè kí n bẹ́gbẹ́ sọ̀rọ̀ láàrin ọjọ́ kan sí méjì? Màá fún yín lésì. Mákinwá lórúkọ mi. Adétutù lórúkọ tèmi. Some screen relationships begin with attraction. Others begin with conflict. This one begins with curiosity. Makinwa first encounters Adetutu as the lead singer of an all-female traditional ensemble. He is captivated by her talent, confidence, and presence. He approaches her with a proposal, but he quickly discovers that Adetutu is not easily persuaded. At first, it appears to be a simple disagreement over music and membership. But beneath the surface, something deeper is taking place because Adetutu is not just a university student. She's also the Arugba, that sacred maiden entrusted with carrying the hopes and prayers of her community during the annual Osun Festival. Duty comes first. And that duty shapes every decision she makes. What follows is a fascinating dance between admiration and resistance. Nípa ọ̀rọ̀ tó bá wá ń jọ sí, mo ti bá ọmọ ẹgbẹ́ sọ̀rọ̀. Wọ́n ní gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ ẹgbẹ́, kò sáyè fọkùnrin rárá o. Èmi gan ò ṣetán láti bá gbogbo ẹgbẹ́ ní àjọṣepọ̀. Ìwọ nìkan ló mi. Ṣé wípé kí n fi ẹgbẹ́ tèmi lẹ̀ kí n wá darapọ̀ mọ́ ẹgbẹ́ tí? Rárá o. Àní ní ìgbàkúgbà tí n bá fẹ́ kó wá bá mi ṣeré, ṣé òfin ẹgbẹ́ yín ò tako pé kó bá mi ṣeré? Dúró. Ìrere wo ló ní lọ́kàn gan? Eré orí ìtàgé ni mo ń sọ báyìí o. Mo ń ṣeré ìkọ̀kọ̀. Ó ti ẹ̀ fẹ́ ṣeré kọ̀ọ̀kan, kò sáyè fún ọ. Ìgbà wo lẹ wá fẹ́ ṣeré ọ̀hún àti pé ó lè rí ọ̀hún ṣe fẹ́ rí? The more Makinwa pursues possibility, the more Adetutu is reminded of her responsibility. The attraction is real. The obstacles are real too. And that is what gives their relationship its emotional truth. As the story unfolds, curiosity gives way to affection. Affection gives way to tension. And tension eventually gives way to understanding. Gba. Ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní ilé kiri inú ọgbà? Ìrọ̀lẹ́ àná ni. Ẹ jọ̀ọ́, ẹ má bínú. Má kí o sọ fún mi pé irú nǹkan báyìí ló ní lọ́kàn. Adétutù, nǹkan kí nǹkan tí ò bá ṣẹlẹ̀, ó yẹ kó fi tó wa létí ná. A ti sọ nínú ẹgbọ́n pé ká fi àyè gba ọkùnrin kankan. Adé ti ṣèkìlọ̀ wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gbìyànjú láti pe ọkùnrin wọnú ẹgbẹ́. Kí ló wá dé? Ẹ dúró náà. Mi ò sọ pé mo fẹ́ gbé ọkùnrin wọnú ẹgbẹ́ o. Mi ò sọ pé mo fẹ́ kúrò nínú ẹgbẹ́. Òfin ẹgbẹ́ ò sì sọ wípé ẹni tó bá fẹ́ ṣeré ìta ò lè ṣeré ìta. Ṣé nǹkan tó fẹ́ sọ sọ̀rọ̀ yìí? Kí lẹ ti fẹ́ kí n sọ?
Mo sọ pé kẹ́ má bínú, ẹni tó bá fẹ́ ṣe irú ẹ̀ ó lè lọ ṣe irú ẹ̀. Ẹ jẹ́ àlọ́. Ìwọ, kí ló tó sọ fún mi kó tó bẹ̀rẹ̀ sí ní lélẹ̀ kiri? Ọkàn mi fò ní. Bolo wa ń lọ. Fẹ́ lọ bá àwọn ọ̀rẹ́ mi. For me, the success of this pairing lies in its balance. Bukola Awoyemi brings grace and quiet strength to Adetutu. Segun Adefila, on the other hand, brings energy, persistence, and optimism to Makinwa. Together, they create a relationship that feels genuine, believable, and deeply human. Kí lásán ló ṣe ń bí? Mo fẹ́ kémi àti ẹ dúró díẹ̀ káráyè sọ̀rọ̀ ara wa ni. Rárá wo là ń dúró sọ. Ṣé a máa ríra nírọ̀lẹ́ ọ̀la? Kò lè ṣeé ṣe o. Mo níbì kan pàtàkì tí mo fẹ́ dé. Ibi yóò wá òkú lọ. Wàá ṣáàdé títí alẹ́ ọ̀la. Mi ò ní padà dénú ọgbà títí àárọ̀ ọ̀túnla o. Níbo ni ibi tó ń lọ? Kí ló kàn ẹ́ pẹ̀lú ibi tí mò ń lọ? Ibi tó bá wù mí mo lè lọ. Dídé jẹ́ ká lọ. And as they move beyond conflict and discover common ground, one cannot help but wonder whether the spirit of Osun herself is watching from afar, or perhaps it's only the mountain mist. Perhaps it's memory, or perhaps it's a gentle reminder that in Yoruba thought, the visible and the invisible often walk side by side. Whatever the answer, the journey ends not in victory or defeat, but in harmony. And that harmony gives this golden pair its enduring beauty. From my desk, the stories continue. My name is Tunde Kelani, TK. Uranium.